Àdúrà Odún Tuntun tó bá wà láyé. Àdúrà Odún Tuntun tó ṣojú ẹ̀mí wa. Àdúrà Odún Tuntun tó bá wà láyé. Àdúrà Odún Tuntun tó ṣojú ẹ̀mí wa. Sọmọ majority ẹ kú ewu ọdún, ẹ kú ewu ọdún tuntun tó ṣojú ẹ̀mí wa. Sọmọ majority ẹ kú ewu ọdún, ẹ kú ewu ọdún tuntun tó ṣojú ẹ̀mí wa. àwọn kan láti Jọ wà níbẹ̀rẹ̀ ọdún, a ò sí ọdún tuntun tó ṣojú ẹ̀mí wa. àwọn kan láti Jọ wà níbẹ̀rẹ̀ ọdún, a ò sí ọdún tuntun tó ṣojú ẹ̀mí wa. Ká dúpẹ́ fọlọ́run ní bàbá wa Sáyídì. à ń bẹ láyé Tọ́dún fi ṣojú ẹ̀mí wa. Ká dúpẹ́ fọlọ́run ní tó kọ́ mọ́ Sáyídì dọjọ́ òní o. Bẹ́ẹ̀ ni ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni o. Ọlọ́run ló ń dára. Àfihàn wọn Ọlọ́run ló ń dára o. Àfihàn wọn Ọlọ́run ló ń dára o. Àfihàn wọn Ọlọ́run ló ń dára o. torí bó ti Olúwa ní ìṣọ̀lá. Ó ti hùwà pé a máa mi. Ó sì hùwà pé a máa mi mọ́ o. A ò fi yọ̀ wọn Ọlọ́run ló ń dára o. Akóredé tí mo mọ̀ bá ń kọrin Ọkùnrin mọ̀ wárí ìfarayẹ. Ẹ káalẹ́ o. A kú dédé àsìkò yìí, a kú pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún tuntun. Agbára Ọlọ́run àní fọdún eléyìí ṣàṣemọ́. Bá a sì ti fi ọdún bá a sì fi ayọ̀ ìdùnnú. rọ́bì Àlàáfíà ara bá a ṣe fi bẹ̀rẹ̀ ọdún yìí. Lágbára Ọlọ́run àní fìbànújẹ́ àní fi kọ̀ǹtínú ẹ̀. ọba ní mọ́ owó. Gbogbo ohun tó ń dùn wánú tá a gbé wọnú ọdún tuntun yìí kò ní dìbànújẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wá. Ọlọ́run bá ọba ìní. Ọlọ́run bá ọba ọlá. Ọlọ́run bá ọba ọ̀tún. Gbogbo àwọn nǹkan àrítọ́ka sí olúkálukú tá a gbé wọnú ọdún yìí kò ní dìbàjẹ́, kò ní dà ò sunkún. Gbogbo mọ̀lẹ́bí tá a kó wọnú ọdún yìí àní pẹ̀dín lágbára Ọlọ́run. Gbogbo ń tá a wá lélẹ́lẹ́ lọ́dún 2025 tó kọjá, gbogbo eléyìí tọ́wọ́ wa ò bá yẹn. Lágbára Ọlọ́run nínú ọdún eléyìí tá a wà yìí, gbogbo làálàá wa pátápátá ni Ọlọ́run ó transform tí ó dọlá. Gbogbo ẹ̀gàn wa lọ́lọ́run ó rìdíìmù tí ó dògo. Gbogbo yẹ̀yẹ́ wa pátápátá Ọlọ́run báyìí yóò sọdá ayẹyẹ. Kò easy o. Kò ń ṣe nípa mímọ̀ ọ́n ṣe, kò ń ṣe nípa ìjọsìn, kò ń ṣe nípa mímọ́ tótó. Bẹ́ẹ̀ ni ẹni tí Ọlọ́run ń ṣọ́ da àsìkò yìí kò mórí ọdún tó bá ń complain pọ́dún ọdún mi ò rí ráìsì, mi ò rí ráìsì sè, mi ò rádìẹ pa, mi ò tiẹ̀ rẹ́ja jẹ, mi ò rí pọ̀nmọ́ra ò mórí ọdún. Àwọn kan ń bẹ lónìí olónìí nílé ìwòsàn tó jẹ́ pé tẹ́ẹ̀sì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ti rọ̀ ní ẹ̀dárí tí wọ́n ń sá lọ sókè sá lọ sísàlẹ̀. Ọlọ́run mọ́ dà wá láàmú mọ́ lé wa ń lékúlé mọ́ tìwá ń tìkùtì. Lágbára Ọlọ́run bá a ṣe wọnú ọdún tuntun yìí ayọ̀ náà láàfi lò ó. Gbogbo tó bá ń jẹ́ ẹ̀dùn ọkàn fólúkálukú nínú ọdún 2025 tá a lò tán, Ọlọ́run á bá wa múṣẹ lọ́dún yìí. Bákan méjì báyìí náà làdúrà eléyìí tá a fi béèrè oore. Àtẹ̀lé tá a fi lé aburú, eléyìí tá a fi kọ ibi, tá a fi kọ bànújẹ́, tá a fi kọ àwọn nǹkan tí ò dáa. Gbogbo ohun tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe ládùúrà, gbogbo ohun tó jẹ́ nǹkan dáadáa tá à ń tọrọ. Bẹ́ẹ̀ ni àfihàn wọn Ọlọ́run ní ń dára. Ẹ má bínú jàre náà ọba ló sáré ṣe mọ̀nàmọ́ná. Ìdákúrekúre náà èso ti bẹ̀rẹ̀ 2026 nìyẹn. Ó ti mọ́ra àbí kí la mọ́ wá ṣe. Ọlọ́run ló ń dára o. Ẹ̀lọ́dún bá láyé tó wà lọ́dún. Bákan méjì làdúrà gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan, eléyìí tá a fi béèrè oore, tá a fi ń fẹ́ oore, tá a fi fẹ́ nǹkan tó dáa, tá a fi ń béèrè gbogbo àwọn nǹkan mèremère lọ́dọ̀ Ọlọ́run.
eléyìí tá a fi kọ àwọn nǹkan tí ò dáa, tá a fi kọ aburú, tá a fi kọ bànújẹ́, tá a fi kọ ibi. Gbogbo tẹ́nì kọ̀ọ̀kan wá ń ṣe ládùúrà, gbogbo eléyìí tí a fi ń béèrè oore lọ́dọ̀ Ọlọ́run, oore tí ò ní pa wá lára, tí ò ní gbẹ̀mí lẹ́nu wa nínú ọdún yìí, oore dé ẹ̀mí pin, Ọlọ́run ò ní ṣe fẹ́nì kọ̀ọ̀kan wa nínú ọdún yìí. Kò bá dẹ̀ mọ̀ kó dẹ̀ mọ́ ra mọ́tò, kò bá dẹ̀ mọ̀ kó mọ̀ tí ì kọ́lé o, mọ́tò tó rà yẹn náà ló dẹ̀ wá pa, ilé tó kọ́ yẹn náà ló dẹ̀ wá wó lù ú. Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa nínú ọdún eléyìí tá a ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí. Gbogbo àwọn nǹkan ìbànújẹ́ tá a fẹ́, Ọlọ́run má fi ṣàdánwò fún wa o, má jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa tẹbí tará tọmọtọmọ. Àti wọnú ọdún tuntun náà nìyẹn, kò ṣeré mọ́ o. Gbogbo àwọn tá a ṣáà ń ṣe ń blé látàlẹ́ àná, ẹ̀jẹ̀ àwọn ẹ̀ṣọ́ blé ṣe o. Ó tiẹ̀ wá dá ọdún yẹn wá ó plum pẹ̀lú weekend, ọ̀la Friday, Saturday, Sunday. Ló túmọ̀ sí pé Monday báyìí lolúkálukú á resume iṣẹ́, àmọ́ holiday ò kí ń kàn wá OAP báyìí, Ọlọ́run kó ṣàánú wa ni. Torí tiyín náà ni ìgbádùn tiyín ń là wá wà fún. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Sun City FM, à ń kí yín o, ẹ ṣeun àdúpẹ́. Torí tọdún bá ti dé o, tọdún bá ti dé tọmọdé tàgbà, wá máa ní kí sáàtì ẹ̀rá sọdún. Ayẹyẹ àjọ̀dún lọ́jọ́dún yẹn máa ló jọdún. Ẹni ọdún bá dùn fún kó dúpẹ́ tí ẹ fọ́ lọ́hún. Ẹni kò dùn fún kó dúpẹ́ ẹ̀mí. Èmi bá ṣe wà bọ́ lọ́fẹ̀ẹ́ àdúṣe bẹ̀rẹ̀. Ẹ̀kú ọdún ẹ̀kú èyí dùn. Má sọ pé ò ráṣọ dún o, eléyìí tó nílé tẹ́lẹ̀ náà máa wọ̀ ọ́, kò lọ fà. Má kó pìtìpìtì kan tí ò necessary, má kó bára rẹ. Ó ti yí ẹ bẹ́ẹ̀ yẹn. Tó bá ń complain pé ò ráṣọ dún, ò dáná ọdún, ò jẹun ọdún, ò pàdé ọdún. Ok, ìwọ tún máa ro tàwọn kan tó jẹ́ pé àná alánà àwọn gan ò mọ̀ pé àwọn gan ò ní dòní. Ok, àwọn kan bẹ àwọn ò mọ̀ pé àwọn ò ní ṣọdún òní, wọn ò mọ̀ pé àwọn ò ní ṣe inú ilé wọn, ọwọ́ lọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ òun náà ni wọ́n wà. Aláwọn kan bẹ báyìí tó jẹ́ pé ibi tí Ọlọ́run ṣàforíjìn wa o, tá a bá ń complain tó bá ń já sẹ́ṣẹ̀ lọ́dọ̀ ẹ, àwọn nǹkan tó yẹ ká máa fi dúpẹ́ tá a bá fi ń complain, Ọlọ́run ṣáà dáríjì wá. Gbogbo ẹ̀ ó ṣọdún kò ṣọdún gan. Ojoojúmọ́ ni lọ́dọ̀ ṣáà máa tó wà nù. Kálábọ̀dún wọ́dún òwájọ́dún máa tó náà ni. Torí tọ́dún ìbájú tẹ̀sí lọ. Ọdún tó mọ̀ tún jọdún tá a wà yìí lọ. Kò jù bẹ́ẹ̀ lọ, k'Ọlọ́run máa dùn wá nú lọ́dọ̀ lójoojúmọ́ ni. Agogo tí ń ka wákàtí ọ̀wọ̀ ka tèmi ka tẹnìkọ̀ọ̀kan wá sí àti gbogbo olólùfẹ́ ìkànnì Sun City FM. Ó dáa bá ṣe máa ṣe lálẹ́ ìrèé tí màá fi wá gbà wọnú ẹ̀dùn ọkàn mi tó bá dago 8. Látago 8 yẹn dago 8:30 mi àti náà lájọ máa wà. Màá máa ṣí ojú òpó sílẹ̀ láti ìsìn báyìí tó dẹ̀ jẹ́ pé ẹ máa pè wọlé ẹ̀ǹtẹ́ ẹ bá fẹ́ kí n bá yín kí. Ẹ̀wọ̀n kí mo ti promise pé last Thursday nínú December àti first Thursday nínú January. Bẹ́ẹ̀ ni a máa gba ìpè ẹ̀ sì máa pè àwọn tẹ́ fẹ́ bá kábà yín kí fún ọdún bí ẹni tẹ́ ti pé ní o bí àwọn olólùfẹ́ ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí a sì bá yín kí wọn. 07056611019 nọ́mbà tẹ́ mọ̀ pè sí nìyẹn o.